àlàyé rèé lórí bí Portable bó ṣe jáde lọ́gbà ẹ̀wọ̀n. Bí alága ẹgbẹ́ olórin ní Kwara tó yẹ kó jẹ́ onídùúró láti gba béèlì Portable ṣe yarí. Alága ẹgbẹ́ àwọn olórin Performing Musicians Association of Nigeria PMAN ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara Alhaji Adisa Owala ó mà ti sọ wípé òun ò lè wá ṣe onídùúró fún Badmus Habib Òkìkíọlá o, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Portable ní ilé ẹjọ́ láíláí o. Adisa Owala ó mà ló máa sọ eléyìí di mímọ̀ fáwọn oníròyìn pé ọjọ́ 15 oṣù yìí kó tó di pé Portable gba ìdáǹdè lọ́gbà ẹ̀wọ̀n. Adisa Owala ó mà ló máa sọ yìí di mímọ̀ fún àwọn oníròyìn ní ọjọ́ ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 15 oṣù yìí kó tó di wípé Portable ó mà gba ìdáǹdè kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Portable tí ó jẹ́ olórin takasúfèé ó mà ló máa ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí olórin fújì ní Saheed Òṣùpá tó fi kàn án. Ní ọjọ́ ajé Monday ó ní ilé ẹjọ́ mà sọ pé kí Portable kó pèsè mílíọ̀nù kan náírà èèyàn kan tó ní dúkìá orí ilẹ̀ àti alága PMAN Kwara fún ilé ẹjọ́ o kí wọ́n tó lè gba béèlì àti onídùúró rẹ̀. Àtìgbà náà wá rèé ó ní àwọn ẹbí ará àtàwọn olórin ni wọ́n ti ń gbìyànjú láti rí àwọn gbèǹdéke yìí yanjú, ṣùgbọ́n tí alága PMAN Kwara tó mọ̀ kọ̀ láti fi ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí onídùúró fún Portable. Alága PMAN ní Kwara Alhaji Adisa Owala sọ pé kò sí ẹni tó wá bá òun wípé kóun wá dúró fún Portable o, kò sí ẹni tó wá bá mi tàbó sàn kankan fún mi pé kí n wá dúró fún Portable nílé ẹjọ́. Wọ́n kàn ń bá mi sọ̀rọ̀ lórí aago lásán ni o, bẹ́ẹ̀ sì ni Portable kì í ṣe ọmọ ẹgbẹ́ wa. Mo bi wọ́n léèrè wípé ṣé Portable ní káàdì ìdánimọ̀, wọn ò sì lè dá mi lóhùn. Ìdí nìyí tí mi ò fi lè wá dúró fún Portable nítorí pé kì í ṣe ọmọ ẹgbẹ́ olórin wa. Lórí awuyewuye wípé Saheed Òṣùpá ó ti pe alága PMAN láti má yọjú sí ilé ẹjọ́ o, Adisa Owala sọ wípé ẹnikẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ ó mọ̀ rí wí. Olórin fújì ní mí, olórin fújì sì ni Saheed Òṣùpá. Tí wọ́n bá ní ó pè mí kí n má lọ dúró fún wọn rí wí. Portable kì í ṣe ọmọ ẹgbẹ́, hip hop ló ń kọ, fújì ni Saheed Òṣùpá ń kọ, ó sì tún jẹ́ ọmọ ẹgbẹ́ PMAN. Saheed Òṣùpá nìkan òun ló lè mú mi dúró fún Portable o. Ìdí kan tí mo fi lè dúró fún Portable òun ni tí Saheed Òṣùpá tó bá sọ pé òun kò mọ̀ sí ẹjọ́ mọ́. Tí Òṣùpá bá ní òun kò sí ẹjọ́ mọ́ báyìí, màá yọjú sílé ẹjọ́ o láti dúró fún. Adisa Owala òun ló sọ bẹ́ẹ̀. Saheed Òṣùpá òun ló pe Portable lẹ́jọ́ ní ìlú Ìlọrin o fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́, ìdúkokòmání àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Láti ọjọ́ ajé Monday ó ní wọ́n ti wà lórí ọ̀rọ̀ náà tí Portable tó yìí ti wà látìmọ́lé o ní ilé àtúnṣe Òkè Kúrá nílùú Ìlọrin lẹ́yìn tó kúrò ní ilé ẹjọ́ o ní ọjọ́ ajé Monday. Portable lọ najú ní ọgbà ẹ̀wọ̀n náà nígbà tí kò rí gbogbo àwọn gbèǹdéke béèlì rẹ̀ láti pèsè fún ilé ẹjọ́ o. Àmọ́ ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ó ní Saheed Òṣùpá sọ pé òun kò ṣẹjọ́ mọ́. Agbẹjọ́rò rẹ̀ Adémọ́lá Àjàsá òun ló fìdí eléyìí múlẹ̀ fáwọn oníròyìn. Àjàsá sọ wípé Òṣùpá sọ pé káwọn kọ̀wé sílé ẹjọ́ wípé òun kò sí ẹjọ́ náà mọ́. Ó nídìí ni wípé àwọn ènìyàn ti bá òun sọ̀rọ̀ lọ́tún àti lọ́sì àti wípé o àánú Portable gangan fúnra lára rẹ̀ ó máa ń ṣe òun o. Àjàsá sọ wípé Portable àti àwọn o pẹ̀lú àwọn agbẹjọ́rò rẹ̀ àwọn ti pàdé ní ilé ẹjọ́, ilé ẹjọ́ sì ti fagilé ẹjọ́ náà. Agbẹjọ́rò náà ní níṣe ni Portable mọ̀ múra bí obìnrin kí àwọn èèyàn má bàa dá mọ̀. Ó wọṣọ obìnrin ó sì fi ìjábù borí rẹ̀. Bí wọ́n ṣe sáré ṣe gbogbo rẹ̀ pàápàá onímọ́tò mọ̀ gbé sáré jáde o. Àjàsá ṣàlàyé bí wọ́n ṣe gbé Portable kúrò ní ilé ẹjọ́. Oníròyìn kan tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ sọ pé ṣe ni àwọn ọlọ́pàá ó ní wọ́n fẹ́ tún mú Portable lọ́nà míì. A ò mọ àwọn tó wà nídìí ẹ̀sùn tuntun yìí ní pàtó, ṣùgbọ́n ó ṣeéṣe o kó jẹ́ ìgbésẹ̀ ibùdó ìgbafẹ́ Starwood O2 Arena tí Portable jẹ ní mílíọ̀nù 6 náírà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, dẹ̀ mọ́ comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o. Òní lọ́jọ́ àánú, kí àánú kó wá èmi àti yín rí o.